mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájà àbálẹ̀ lọ́tún ìjọ́jú tẹ fún òwá ojú náà ní fọ́ ètí tẹ fi gbọ́ wa ètí náà kò ní di ìròyìn fún ti àsìkò yìí náà làṣì bẹ́ẹ̀ ta ní ká tún mú wá sí ti ìgbọ́ yín orúkọ oníròyìn ọ̀nà ní àyànfẹ́ Elédùmarè gẹ́gẹ́ bí ìṣe wa ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà fún tásìkò yìí. kàyéfì rèé o ọkọ̀ ìpolongo ìbò ẹgbẹ́ òṣèlú APC wọn ló ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn 5 ní ìpínlẹ̀ Èdó. Ogunlọ́gọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Benue ti ìpínlẹ̀ Benin ni wọ́n ti há sábẹ́ ilé alájà méjì kan tó ṣe bẹ́ẹ̀ tó dáwó lulẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Fọ́nrán kan tó ń jà rìnrìn kiri lórí ayélujára ló ti ṣe bẹ́ẹ̀ tú àṣírí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí ó ṣe jáde nílé ìwòsàn ní ìlú London ní United Kingdom. Àjọ Civil Defence ló ti ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí ọmọ ọdún 12 kan tí wọ́n tì mọ́lé fún bíi ọdún 2 gbáko ní ìpínlẹ̀ Akwa Ibom. Ọ̀pọ̀ ẹ̀mí ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà Ògbómọ̀ṣọ́ sí Ọ̀yọ́. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà lẹ́yìn òsọ́ka. Kàyéfì rèé ọkọ̀ tó jẹ́ ti ìpolongo ìbò ẹgbẹ́ òṣèlú APC wọn ló ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn 5 ní ìpínlẹ̀ Èdó. Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde tó sì tẹ̀ wá lọ́wọ́ ni pé ọkọ̀ tí wọ́n fi ń ṣe ìpolongo ìbò fún ẹgbẹ́ òṣèlú APC òun ni ó ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan ní àsìkò tí ó ń darí lọ sí ilé rẹ̀. Ọkọ̀ ìpolongo ìbò náà nínú èyí tí wọ́n sọ wípé inú rẹ̀ náà kó irinṣẹ́ orin àti nǹkan míì sí tó sì jẹ́ tirẹ́là òní ó ń gbìyànjú láti yí lásìkò tí ó sì ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó ń bọ̀ nínú èyí tí ènìyàn 5 tó ti jáde láyé látàrí ìjàmbá ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe ń tóni létí ní agbègbè tí wọ́n pè ní Wareke sí Afuze ní ìjọba ìbílẹ̀ Owan East Local Government ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé nígbà tí wọ́n sọ di mọ̀ wípé arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Emmanuel Edinowe àti àwọn ènìyàn míì ó ní wọ́n jọ wà nínú ọkọ̀ ọ̀hún tí wọ́n sì ṣe ìkọlù nínú èyí tí ẹ̀mí àwọn ènìyàn náà tí ó jáde láyé pẹ̀lú bí ọkọ̀ náà bí ó ṣe ṣe ìkọlù sí àwọn ènìyàn ọ̀hún. Gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn tí wọ́n ní ká fi orúkọ bo àwọn ní àṣírí wọn ní Emmanuel Edinowe òní ó jẹ́ ènìyàn jẹ́jẹ́ nígbà ayé rẹ̀ tó sì jásí pé ó ń darí bọ̀ láti ibi iṣẹ́ tó sì ń lọ sí ilé pẹ̀lú àwọn ènìyàn 5 míì nínú èyí tí ẹnikẹ́ni kò tí ì mọ orúkọ wọn lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ ṣùgbọ́n wọ́n ní wọ́n pàdé ikú wọn lẹ́sẹ̀ ògbèjì látàrí ọkọ̀ ìpolongo ìbò ẹgbẹ́ òṣèlú APC èyí tí ó ṣe bẹ́ẹ̀ tó ṣe ìkọlù sí wọn tí àwọn 5 tí wọ́n sì jáde láyé. Ogunlọ́gọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Benin ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ há sí abẹ́ ilé alájà méjì kan èyí tó dáwó lulẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ní agbègbè tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ẹ̀kátọ̀ Ẹ̀kọ́sódì ní Ẹdó tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Benin ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé ilé alájà méjì ọ̀hún ló jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ léyìí tí ó jẹ́ agbègbè tí àwọn akẹ́kọ̀ọ́ pọ̀ sí jùlọ ibẹ̀ ni ilé náà ni ó ti dà wó lulẹ̀ táwọn akẹ́kọ̀ọ́ sì há sí abẹ́ ilé alájà méjì ọ̀hún. Gẹ́gẹ́ bí àwọn tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ náà bí wọ́n ṣe sọ fún àwọn oníròyìn wọ́n sọ di mímọ̀ wípé iye àwọn èèyàn tí wọ́n wà ní abẹ́ ilé náà ni àwọn kò lè sọ ṣùgbọ́n dáwọn lójú pé arábìnrin kan sì kù ní abẹ́ ilé ọ̀hún nínú èyí tí àwọn gbóhùn rẹ̀ lọ́nà jíjìn wípé kí wọ́n wá ran òun ní ọwọ́ ó ní gbogbo akitiyan àti ìgbìyànjú àwọn èèyàn láti ṣe àwárí arábìnrin yìí ó ní kò tí ì já sí ọ̀nà tó dáa lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ àmọ́ ó níṣe ni déènì ilé ìwé gíga náà ni wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn akẹ́kọ̀ọ́ agbègbè náà tí wọ́n sì ti kéde ìṣẹ̀lẹ̀ ọ̀hún káàkiri fún àwọn akẹ́kọ̀ọ́ tó kù ní
ilé ẹ̀kọ́ gíga ọ̀hún. Lásìkò tá a fi ń kó ìròyìn jọ, a kò tí ì rí gbọ́, bẹ́ẹ̀ ni a kò rí kà wípé ẹ̀mí kankan ó ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Àmọ́ ṣá, àwọn ènìyàn tí wọ́n fi ara pa ń bẹ̀ wọ́n ní wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn gbogboǹṣe ti ìpínlẹ̀ Benue náà, nílé tí wọ́n sọ wípé wọ́n ti gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ báyìí. Fọ́nrán kan tó ń ṣe bẹ́ẹ̀ tó ń jà rìnrìn káàkiri orí ayélujára ló ti ṣe bẹ́ẹ̀ tú àṣírí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí ó ṣe jáde ní ilé ìwòsàn nílùú Lọ́ńdọ̀nù. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ níbi ọjọ́ mélòó kan sẹ́yìn ni pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe ìrìn àjò lọ sí orílẹ̀-èdè UK, nínú èyí tí fọ́nrán kan ti jáde tó ti ń ṣe ìkíni pẹ̀lú ọba ilẹ̀ UK ọ̀hún, léyìí tí fọ́nrán náà tó sì ń já rìnrìn jáde, àmọ́ sí ìyàlẹ́nu àwọn ènìyàn gẹ́gẹ́ bí fídíò kan léyìí tí ó tú àṣírí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, nínú èyí tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà fi sọ wípé fọ́nrán náà tí ó ṣe àyẹ̀wò tí ń ṣe àgbéjáde fọ́tò Bọ́lá Ahmed Tinubu àti ọba ilẹ̀ United Kingdom náà ó ní ó jẹ́ nǹkan ẹ̀tàn, ṣùgbọ́n tó sì já sí wípé níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ fún ìtọ́jú ara rẹ̀ pẹ̀lú bí kò ṣe ní ìlera tó pé lára, tó kàn fi fọ́nrán ọ̀hún bojú ni. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ilé ìwòsàn tí wọ́n pè ní St Mary Hospital ètò wà nílùú Lọ́ńdọ̀nù, ibẹ̀ ni àṣírí náà ni ó ti tú, gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe wò lójú móhùnmáwòrán yín yìí, nínú èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti jáde ní ilé ìwòsàn náà táwọn ènìyàn sì rọ̀gbà yíká ààrẹ náà ní ẹ̀ ń wò ní ojú móhùnmáwòrán yìí. Wàyí o, ẹni tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tí wọ́n jẹ́ alátakò ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì máa ń wa kùnkùndùn òtítọ́ ọ̀rọ̀ jáde nínú ìṣèjọba rẹ̀, ìyún Mahdi Shehu, ó sọ di mímọ̀ wípé ẹ̀tàn lásán ni ìrìn àjò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu rìn lọ sí òkè òkun yìí. Ó ní àìlera tí ò sí, ó ní ó dọ́gbọ́n lọ gbàlera ní òkè òkun náà, ó kàn fi fọ́nrán ti ọba ilẹ̀ United Kingdom náà wọ́n fi bojú kí àwọn ọmọ Nàìjíríà wọ́n má lè máa fura sí ìgbésẹ̀ wọn ni. Ó ní bí kò bá rí bẹ́ẹ̀ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu jáde kí wọ́n sì sọ pàtó ohun tó gbé wọn kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà lọ sí òkè òkun ọ̀hún, bí kì bá ṣe torí àìlera èyí tí ó kù díẹ̀ lára ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní kì í ṣe dandan ní kẹ́ ẹ wakọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà débi tó wù yín, bí agbára ò bá sí fún yín mọ́ ẹ kọ̀wé kẹ́ ẹ fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí àwọn ààrẹ orílẹ̀‐èdè míì bí wọ́n ti ṣe ṣáájú. Ó ní ṣùgbọ́n títí wọn kò rí bẹ́ẹ̀ látàrí ìwà burúkú ọwọ́ àwọn ìjọba èyí tí wọ́n fẹ́ rù fáwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. Àjọ Civil Defence ló ti ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí ọmọ ọdún 12 tí wọ́n tì mọ́lé fún bíi ọdún 2 gbáko ní ìpínlẹ̀ Akwa Ibom. Gẹ́gẹ́ bí àlàyé tí àjọ Civil Defence ọ̀hún, ìyún Nigeria Security and Civil Defence Corps NSCDC, tí wọ́n sọ di mímọ̀ látọ̀ ẹni tó jẹ́ olórí àjọ náà ní ìpínlẹ̀ ọ̀hún, olùlù ìpínlẹ̀ Akwa Ibom ti ṣe Uyo, ìyún Elúyẹmí Elúwadé, ó sọ di mímọ̀ wípé arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bright Sunday ó ní ó jẹ́ ọmọ ọdún 12 nínú èyí tí wọ́n tì í mọ́lé ní agbègbè tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ikot Ekporo Ìdóró ní ìjọba ìbílẹ̀ Ibiona Ibom tí ń ṣe Akwa Ibom náà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀, ó ní bàbá ọ̀dọ́bìnrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ndidi Fereke Sunday tó jẹ́ ẹni ọdún 38 àti ìyàwó rẹ̀ tí kìí ṣe òun ni ó bí ọmọ náà, ìyún ìyàwó tí ó fẹ́ lẹ́yìn ìyá arábìnrin tí wọ́n pè ní Bright Sunday yìí tí orúkọ tiẹ̀ ń jẹ́ Victory Sunday tó jẹ́ ẹni ọdún 38. Ó ní wọ́n jọ pàdé àpòpọ̀ láti ti ọmọdébìnrin náà mọ́ ilé tí wọn kò sì fún ní oúnjẹ, bẹ́ẹ̀ ni wọn ò fún ní mímu, bẹ́ẹ̀ ni kò sì rí omi láti fi wẹ̀ fún bíi ọdún 2 gbáko nínú àtìmọ́lé yìí. Ó náà ti sọ wípé lílù bíi bàrà ó ní wọ́n fi ń dá ọmọ náà lọ́lá, nínú àlàyé tí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn tí wọ́n ké gbàjarè sí àjọ NSCDC náà tí wọ́n ṣe. Wọ́n ní ọmọ náà ó ní ó ti wà ní àtìmọ́lé fún bíi ọdún 2 látàrí pé nígbà tí èdè àìyedè ti wáyé láàrin bàbá ọmọ ọ̀hún àti ìyá rẹ̀, tí ìyá náà sì ti ṣe bẹ́ẹ̀ kọ ilé bàbá náà sílẹ̀. Ó ní wọ́n ti ń fi ìyà jẹ ọmọ náà nígbà tí ìyàwó tí bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ tó fi ẹ̀sùn kan ọmọdébìnrin náà Bright Sunday wípé àjẹ́ ni olóṣìwà nínú
wàhálà àti làásìgbò tí àwọn ń kojú nínú ilé àwọn, èyí ló sì mú kó fi dè é mọ́lẹ̀ tó sì ń fi ìyà jẹ. Nínú àlàyé tí Bright Sunday fúnra rẹ̀ ṣe, ó ní ó ti tó ọdún méjì tí òun ti wà ní àhámọ́ látìmọ́lé yìí tó sì já sí wípé oúnjẹ ẹ̀ẹ̀kan lọ́jọ́ méjì ó ní wọ́n máa ń fún òun, tí pátì kúkú ló sì fi máa ń wẹ̀ lẹ́ẹ̀kan nínú oṣù tóun kò sì ríta, òun kò ní àǹfààní láti lọ sí ilé ìwé. Báyìí ni wọ́n ṣe ń ṣe fún òun. Wàyí o, àjọ NSCDC náà sọ wípé ọwọ́ ti bàbá yìí, àwọn méjèèjì sì ti wà ní akóló àwọn nílò tí wọ́n ti fi ọmọ náà ṣọwọ́ sí àjọ tó ń rí sí lílo ọmọ ní ìlòkulò fún ìtọ́jú tó péye ní ìpínlẹ̀ Akwa Ibom náà. Ọ̀pọ̀ ẹ̀mí ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà Ògbómọ̀ṣọ́ sí Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe tó ní létí, agbègbè tí wọ́n pè ní Ẹlẹ́gà sí Òòlò, ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ ní ojú òpópónà Ògbómọ̀ṣọ́ sí Ọ̀yọ́ nígbà tí wọ́n sọ di mọ̀ wípé ọkọ̀ kan èyí tí ó jẹ́ tirẹ́là ó ní ọwọ́ rẹ̀ fì látàrí ọ̀nà tí kò dáa tó sì ṣe bẹ́ẹ̀ dànù nínú èyí tí ọ̀pọ̀ ẹ̀mí tẹnikẹ́ni kò tí ì lè sọ iye tí ó jẹ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n ṣe bẹ́ẹ̀ bá lọ. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á sétí ìgbọ̀nyín òun náà ní Àyànfẹ́ Elédùmarè. Títí dìgbà tí ń tún máa kún yín ní ìròyìn míì lórí ìkànnì Àròlé Bàbá 1010 TV2 tá a wà yìí. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí. Bákan náà gbogbo ìròyìn tá a ti kà kalẹ̀ yìí, èyí tó bá jẹ́ tiwa tó kàn yín jù nínú àwọn ìròyìn yìí, ẹ bá wa fi sínú comment section ká lè jọ máa dá sí ètò náà bí ọba ti ṣe ń lọ. Orúkọ tèmi kò yí padà, Àyànfẹ́ Elédùmarè yìí náà ni. A kú ìsinmi òpin ọ̀sẹ̀.